èrò bá mi ká Fọlárin ọkọ mi bàbá ọmọ mi orí jẹ́ òpẹ́ o kábàárà wà kalẹ̀. èrò bá mi k'Olúwa tó sìn aya mi ìyá ọmọ mi kórí jẹ́ òpẹ́ o kábàárà wà kalẹ̀. àpáta dé àpáta Apataewi dé ọ̀rọ̀ ìfẹ́ láyé ń bí àdánwò ni àṣẹ Olúwa sì ni ìgbéyàwó láyé ń bí àṣẹ Olódùmarè ọba ni ìgbéyàwó Afọlárin ọmọ bàbá Yọ̀délé ọmọ wọn Lágége pẹ̀lú Olúwatósìn ọmọ bàbá Oyèlẹ́yẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ó pọ́dún 10 lónìí o a bá yín dúpẹ́ ìgbéyàwó alóyin ládùn tó tún sèso ire ẹ̀yin lolúwa fi ṣe òbí àwọn ọmọ ire Precious Ọlámídé pẹ̀lú Prayer Ọlámípọ̀sí lónìí tẹ̀ ń ṣayẹyẹ Afọlárin bread Agége lèmi fẹ́ jẹ lẹ́kọ̀ọ́ àrómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Olúwatómisìn ọkà ni mo fẹ́ jẹ kí n tó wá mú kọ yangan lé torí bẹ́ẹ̀ là ń jẹ́ nílé bàbá rẹ̀ Àkúrẹ́ olóyè mẹ́kúnlẹ̀ ti jọ ń pa wá jẹ́ ẹ kú ọdún ìgbéyàwó yín ẹ ó tún jọ ṣàmọ́dún láṣẹ lọ́wọ́ Olúwa ọba ìgbà yín tí ń dùn yóò ní tán rírí ṣe yín ò ní dáwọ́ dúró ọ̀dádá mọ̀ dàrú olójú fọ́pọ́mọ́ yóò ní túlé yín ká ọmọ ará yóò ní pọmọ mọ́ yín lọ́wọ́ àìsàn ò ní gbọmọ lọ́wọ́ yín orí olórí ò ní gbà ṣe yín ṣe orí gangan ò ní lé yín láàrin èrò ẹ ò ní rí bànújẹ́ láyé ń bí ẹ ò ní fàìsàn lògbà ẹ kú ọdún ìgbéyàwó yín lẹ́ẹ̀kan sí Àpáta Apataewi lèmi ń jẹ́ ọmọ wọn nílé onífẹ̀ ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ ẹ fún ẹ lè pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081 69 60 2775 mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.